ṣùgbọ́n kò ní jó bímọ ìyẹn ọkọ̀run ó máa jowú ìyàwó lè mọ̀ á máa díbọ́ kò ní sọ nǹkan tó ń ṣe tó bá sọ ìlùkulù tó máa fi lù nígbà tó bá sùn ó dẹ̀ ti dùbúlẹ̀ ń bí ó ti lọ sọ́dọ̀ ẹ̀ kò sí nǹkan tí ò ní fojú ẹ̀ rí so á ní òun ọ̀nàkọrun téèyàn bá ti wá rí bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ fẹ́ ẹ̀jọ́ irú ọmọ bẹ́ẹ̀ láyé so ìyẹn lórúkọ Jésù wà fún ìràpadà láti káàsì ọkọ ọ̀run yẹn kan pín wọn níyà ó lè jẹ́ má jẹ́ kí mi ìbímọ ó lè jẹ́ kí mi máa ṣẹ́yún òun lá máa kó sí lọ́kàn lọ ṣẹ́yún ẹ̀ ó lè má jẹ́ kí mi ìná kankan ọmọ kan ṣọ́ máa fi ọkọ mẹ́fà kò dẹ̀ tí ì pé 40 ọkọ̀run darú ọkọ ọ̀run máa ṣe ó ṣe bẹ́ẹ̀ sà ó ṣe bẹ́ẹ̀ irú èmèrè bẹ́ẹ̀ yẹn èèyàn máa hẹ́ẹ̀pù ẹ̀ ní kò ṣe pé apé kìíní kò yẹ tọ́rọ ọkọ ọ̀run mi ó gbé àpò owó ó gbé kọ́rùn àwọn tó ní láríwá nù ọkọ̀ ṣogbọ́n náà ìtọ́ ní láríwá agbápò owó kò ní gbé sílẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ Kristi ẹ lè gba àpò owó yẹn kẹgbẹ́fẹ́ ni tó wà láyé kó máa bá tiẹ̀ lọ tó ṣe bàbá ó ṣe nílé ayé yìí bàbá ẹni tó jẹ kó jẹ ọmọ ọ̀dọ̀ wọ́n lè fi jọba ẹni tó jẹ kó jọba wọ́n lè jẹ kó jọ ọmọ ọ̀dọ̀ tá a fi kú bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí wọ́n gba sájẹ́ kó lọ jẹ ọba nínú ẹ̀wọ̀n ọba tó fẹ́ jẹ yẹn ọba tó fẹ́ jẹ yẹn á jẹ ẹjẹ nínú ẹ̀wọ̀n tó máa fi kú ni tó bá wà ní sẹ́ẹ̀lì á jẹ olórí gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ ni Jósẹ́fù ní orí ọ̀fẹ́ tó pọ̀ ní Ọlọ́run ló ṣe jáde ẹ̀rí pé ó jẹ olórí títí tó fi dénú ẹ̀wọ̀n ni nígbà tún dénú ẹ̀wọ̀n ó tún jẹ olórí Ọlọ́run tó yọ ló yọ Jósẹ́fù kò bá jẹ gbogbo ògo yẹn inú ẹ̀wọ̀n ni ò bá ti jẹ. báwo ni obìnrin tó nọkọ ọ̀run báwo ló fẹ́ mọ̀ pọ́n lọkọ ọ̀run. ó máa ní mọ̀ ṣe rí gbogbo ìbálòpọ̀ kan ní àtàkì ayé lásán ó lè máa jẹ́ pé tó bá ti sùn díẹ̀ báyìí kò yé ìsà ọmọbìnrin kan àtọ́lọ́ ń dìlìvà ọkọ ọ̀run yẹn tó bá ti rí ọmọkùnrin tó fáìn fún ẹ̀ ló máa sọ pé yá fẹ́ tó pò náà fáìn ó rẹwà ọkùnrin náà rànjú mọ́ àdẹ̀jẹ̀ kó fẹ́ ra wọn tó bá jẹ́ kó fẹ́ ra wọn àdẹ̀jẹ̀ kó lóyún tó bá ti lóyún àdẹ̀ tún gba ayẹ̀ yọ oyún ẹ̀ kó ònú ẹ̀ àdẹ̀ máa mú lọ gẹ́ẹ̀ yẹn ló mọ̀ ṣùgbọ́n kò jẹ́ sọ fẹ́ nìkankan torí tó bá sọ ìyà tó máa jẹ ọmọbìnrin yẹn ìyà tó máa jẹ ṣó bọ́ ṣe jẹ́ church mo wà lórí òkè ẹ̀mí bọ́ ṣe ń wọnú ṣọ́ọ̀ṣì ni mo rí kí lorúkọ ẹ̀ ọkọ ọ̀run ló ń bọ̀ lẹ́yìn ẹ̀ bíbẹ̀ èmi fúnra mi ẹ̀rú bà mí ṣùgbọ́n mo ní orí ọ̀fẹ́ tí n bá ti wà nínú ẹ̀mí àyà mi máa ń dàbí kìnìún ni bàbá máa ń pàṣẹ lórúkọ Jésù báyìí á dẹ̀ máa rí bẹ́ẹ̀ so nígbà tí mo rí mo bá mọ́kàn mi ni pé ìwọ ní orúkọ Jésù èmi pẹ̀lú ẹ̀ láríra ọmọbìnrin yìí mọ̀ pé ó tẹ̀lé wọn bẹ̀ kò síkọ̀ tó fẹ́ ṣe sí ó mọ̀ pẹ̀ kò síkọ̀ tá májẹ̀mú ni tó ń gbà tó wá dé tí máa sọ pé ó yá ìwọ wọlé síbí ó yá ìwọ padà síta àwọn ìwọ̀n á wò pé ta ni mo ń bá sọ̀rọ̀ mo ní gẹ́yẹ ọmọbìnrin àti pé dáàdì ẹ̀rí ni mo ní mo rí dáàdì ẹ̀rí mo ní mo rí tó bá súnmọ́ mi ìgbé tẹ́yìn fi lè rí ẹjọ́ ń tọ̀rọ̀ dáàdì ẹjọ́ ẹ bá mi lé ẹjọ́ dáàdì ẹ̀rí wọ́n pẹ́ fara ẹ balẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ibi tó dé yìí ọ̀run yà wọ́n dáàdì ìgbà náà lọ́mọbìnrin yẹn òun náà kọ́dẹ̀ tó bímọ ó ṣe ní mẹ́wàá ó jẹ́ kọ́wọ́ ẹ̀ gan báyìí ọwọ́ ò ṣe kákò ó dẹ̀ gan báyìí ó hàn ló wá ọwọ́ yẹn wá wú báyìí a ṣẹ̀ṣẹ̀ ń fòròró pa a ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà bẹ́ẹ̀ ni yẹ́sà ṣé gbogbo obìnrin ló ní ọkọ ọ̀run ni gbogbo obìnrin kọ́ gbogbo obìnrin ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo obìnrin kọ́ bẹ̀yẹ ẹni tó ní ọkọ ọ̀run ló pọ̀ jù ẹni tó dẹ̀ náà yọ ọ̀run ló pọ̀ jù ó pọ̀ jù sáà kò ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá dúdú náà nọ́kọ ọ̀run àwọn tó lè jì kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ẹlòmíì ó néjì ẹlòmíì ò néjì ọkọ ọ̀run ń ṣe pé bóyá pé fásùn ara ọ̀rọ̀ ẹ̀mí lọ̀rọ̀ ọkọ ọ̀run akọ̀yà lọ́bẹ̀ lẹ́ni ni ṣe eré wá rí àwọn èmèrè kan wà oníhòhò ni èmèrè oníhòhò náà pè wọ́n oníhòhò kò dá o béèyàn bá sùn tó bá jẹ́ pé ọ̀la náà wà fún promotion tẹ́ ẹ bá sùn lérú ẹ̀ lẹ́nu tàbí tẹ́ fẹ́rù ẹ̀yàwó gbogbo ọ̀nà yín àdúdúrú kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ìkan náà ọmọ chọ́ọ̀chì mi kan kò lórí ọkọ lásán ó lọ Àbújá kò rọkọ fẹ́ ó padà sí Ìlọrin kò rọkọ fẹ́ Ọlọ́run ṣe ó wá sí chọ́ọ̀chì mi adẹ̀jẹ́ gbàdúrà ọmọ tó dáa ní bọ́sẹ̀ adẹ̀jẹ́ ń ṣe prayer gan bàbá ńgbà tọ́lọ́ máa tún gbàdúrà ẹ̀ tá a ṣe prayer fún wọn ló ń lọ lé ní Kòròdú
ló pàdé ọmọkùnrin tó pàdé ó jẹ́ mánéjà ilé epo kan ṣé kò tí ìrọ́kọ gidi ńjọ́ tó rí ọkùnrin yẹn fún 20,000 ló tọ́jú ẹ̀ ló ṣe gbogbo ẹ̀ lórí ẹ̀ fún ló kókó fúra nǹkan lọ́lé bàbá nítorí pé ọmọbìnrin yìí ó wá sílé ẹ̀ tó kàn bá obìnrin tó jáde lẹ́nu ọ̀nà ilé ẹ̀ ìjọ́ kejì ní iṣẹ́ bọ́ lọ́wọ́ mánéjà nígbàtí òun náà máa dé church dájí ọmọkùnrin tí mo sọ fún yẹn bí mi nínú nígbà tó dẹ̀ ti bí mi nínú iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ lánàá bọ́sẹ̀ kí ló wá try láti fi yé mi dájí àwọn ẹgbẹ́ mi ni ẹgbẹ́ òṣìwò so wọ́n ń bẹ́ẹ̀ kọ̀yà báyìí láwọn tó yẹ kó gégùn fún ó tún ti jẹ́ kọ́ ọmọkùnrin yẹn bọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó máa fi dọ́dọ̀ ọmọkùnrin yẹn pé mo rí ẹ lánàá nítorí pé ó bínú wọ́n lè ní kó ń bíṣẹ́ tí ń bá rí bàtà ẹni dì máa sọkù pa ẹni ìyẹn bá lè dànù ẹdúnà ṣé ìgbèjà náà ń pè yẹn àbí ó ń fi ọmọbìnrin yẹn ṣẹlẹ́yà irú àwọn ẹ̀mí tó máa ń fìyàn ṣẹlẹ́yà bẹ́ẹ̀ yẹn lèèyàn máa ń káàsì dànù ẹ̀yẹn wo Jésù gan ó lójú àwọn dẹ́mọ̀n tí Jésù máa ń káàsì kò yẹ yín sà àwọn tó bá jẹ́ ti òkùnkùn tó máa ń yọ ayé èèyàn lẹ́nu òun ló máa ń lé jáde torí Jésù gan ẹ̀mí ni ẹ̀mí mímọ́ ni bẹ́ẹ̀ ni so tí ó bá rí àwọn ẹ̀mí mímọ́ òun ò jẹ́ káàsì wọn dànù kò jẹ́ káàsì wọn ẹ wo Jòhánù Baptist ó rìlíìsì ara ẹ̀ fún Jòhánù ní kí ni mo rí ẹni tẹ́mi ò lè gbé bọ́ọ̀kù bàtà ẹ̀ ó ní jù sílẹ̀ jẹ́ ká mú gbogbo ọ̀rọ̀ ṣẹ ó fi ara ẹ̀ lé Jòhánù lọ́wọ́ láti baptisi ẹ̀ ìyẹn ni pé agbára ọ̀run ọ̀tọ̀ agbára ayé ọ̀tọ̀ Ọlọ́run dẹ̀ rìlíìsì agbára ayé kó ṣeun tó kó tẹ́rẹ̀ lọ́rùn kò yẹ ìsà èèyàn ni kó má lọ síbi ìparun wòlíì ẹjá padà sórí ọkọ ọ̀run yes sir tí ogun náà ni wọ́n jẹ́ kà ní sáwọn tó láàánú gbogbo ọkọ ọ̀run kọ́ ló jẹ́ kà ọkọ ọ̀run míì wà ó ń tẹ̀lé ìyàwó ẹ̀ gbọ́dọ̀ nà ìyàwó ẹ̀ torí ẹ̀ lóbìnrin ṣòro láti máa ṣíwọ́lù tẹ́lómi bá ti bínú ihun tí ò jẹ́ kí ọmọ mi kan ní lárí nìyẹn bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ tẹ́mọ̀ rú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n máa ń fọ́ nìkan ihun tẹ́ ẹ̀rọ wọ́n máa ṣe kọ́dọ̀ máa ṣe nítorí pé ẹ̀mí tó pọ̀ lára wọn ó máa jẹ́ kó máa ṣiṣẹ́ wọ́n á dẹ̀ máa tọ́jà bẹ́ẹ̀ ni mo sọ fún yín nǹkan tẹ́ ẹ̀ expect ẹ̀ ó lè máa ṣe nǹkan tẹ́ ẹ̀ expect ẹ̀ irú ẹ̀ gbọ́dọ̀ sọ pé nítorí pé ó ń fọ́ ní kẹ́ẹ̀mú kẹ́ bẹ̀rẹ̀ sí dàbàrà bò téèyàn bá lurú ẹ̀ ìyàlá yẹ ẹ̀ lólù á dẹ̀ expect ẹ̀ ọkọ ọ̀run yẹn kàn máa mú sọ́fà ni kò sí nǹkan tọkùnrin yẹn bá dáwọ́lé táwọn ẹgbẹ́ bá ń fún kọ́tà báyìí òun á máa jábọ́ sínú kọ́tà ni so irú àwọn obìnrin bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún wọn bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹ̀ náà kọlọkọ ọ̀run àwọn àjẹ́ tá à ń sọ yẹn gbogbo obìnrin ló ní tó ń pè tó ń jẹ gbogbo obìnrin láyé ló ń pè ló ń jẹ ṣùgbọ́n àwọn kan wà tó máa ń jẹ ìjẹkújẹ àwọn náà ń pè ní àgbàyà bẹ́ẹ̀ ni àgbàyà àgbàlagbà ni wọ́n bẹ̀tì wọ́n tún ti di wọ́n ti gbé sáyà dàsí wọ́n gbé sórí gàgà pé we have power ọlọ́run máa ń lẹ̀ tí wọ́n dáhùn. wòlíì tó rọrùn kí ọkọ ọ̀run kó ran ọkọ ayé lọ́wọ́. ó possible sà. bí báwo sà. tí obìnrin bá nífẹ̀ẹ́ yàn tó dẹ̀ jẹ́ pé alájẹ́ lòun ní òun pẹ̀lú ọkọ ọ̀run ẹ̀ tó ní ajé lára kò yẹ yín sà wọ́n ṣe káàsì o wọ́n lè máa rí wọn bí ọmọ mi wọ́n lè máa rí wọn bí ọmọ wọ́n sọ pé ọmọ iyemẹja ni ọmọ kìíní kan ni tí mọ̀mí ọ̀tá tó bá láìkí ọkọ ẹ̀ akọ̀wò pé òun nìkan ló máa mọ̀ ó lè jókòó sínú ilé báyìí obìnrin mi lè lójú mi bàbá kẹ́ ẹ bá mọ̀ obìnrin ti yíra padà tó dé jòlì tàdé jọ ń wúra báyìí ó dẹ̀ tó yíra padà ó déyàn ó wà ní lukumọ́nù mo ní bẹ́ẹ̀ ni mo rí yín mọ́ mi ẹ̀rà mà mi ṣáṣe yín jàǹbá ẹ̀yin ló dẹ̀ níbi àti ṣe mí níbi ẹ̀rí oníkálùkù dẹ̀ fi ọwọ́ fúnra wọn kò yẹ yín adẹjọ́ sí ọ̀rẹ́ kò dẹ̀ sí wàhálà láàrin àmì méjèèjì obìnrin ní tó o bá sùn lé lórí lẹ́yìn tọ́rọ ẹ bá burú tẹ́lẹ̀ ìjọ yẹn náà máa ṣe pàdé lórí ẹ náà dáríjì ẹ tí gbogbo nǹkan dẹ̀ máa dá obìnrin mi wà tó jẹ́ pé ó fàájì ẹ̀tọ́ rẹ̀ ìmí ní àwọn bíi kágọ́ọ̀mù ni lẹ́yìn kó tún gba gbogbo omi ara àti ẹ̀jẹ̀ ènìyàn bàbá kó gbà tí ó yẹ pé kò ní sí kan arákùnrin kan London bó ṣe ní akíkanjú àti ṣiṣẹ́ tó ọmọ kan tó jẹ́ tó pàdé lọ́hùn ọmọ yẹn òun ló ń ba ti ẹ̀jẹ̀ dé ní nígbà tó gbọ́ ní ọmọbìnrin wo lélẹ́yìn tẹ́ máa ń bá ara ṣe bẹ́ẹ̀ tán orí dáàdi ẹ ti rí mo ní
tó bá ṣọ́ra ẹ gbogbo mi ara àti ẹ̀jẹ̀ àti bájẹ́ ṣe pọ̀ lára ẹ tó òun náà fi ń ṣagbára. bàbá ẹ kú látẹ̀kan. Yes sir. èyí náà ni a fi ń kí àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ alájà àlèyé tí ìyá ẹ ṣe wà á rí bí ẹ ṣe tí ẹ wà ẹ ṣe tí ẹ tẹ́tí wa. So bàbá yes sir. ní níbi èrò fẹ́ bèèrè ọ̀hún sà. ń gbọ́ sà. tí a bá rí ọkọ ọ̀run téèyàn fẹ́ ìyàwó ẹ̀ yes sir. tí kò wá tóbi lọ wáyé tètè inú ṣoyún tí ò lè fi ẹ̀yìn ẹ̀yin lọ yes sir. kí lọ́nà àbáyọ nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀. wọ́n máa yà wọ́n ni. ya ọkọ ayé àbí. wọ́n máa ya ọkọ ọ̀run yẹn torí tí wọ́n bá ya ọkọ ọ̀run yẹn òun ò ní fún ọkọ ayé yẹn láǹfààní láti gbádùn ìyàwó ẹ̀ ó dẹ̀ lè mú ìyàwó ẹ̀ lọ òun náà máa ń gbé àbírọ̀ ọ̀run. àbírọ̀ ọ̀run. tó pé tẹ́ ẹ̀ bá kíyèsára ìjọ tó ń bá bí báyìí òun ló máa mú lọ yẹn lóru ọ̀fẹ́ Jésù ṣe wà láti yí gbogbo nǹkan sí nǹkan tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ sí tá a bá rí àwọn tá a rán níṣẹ́ sí ayé gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí àfà wọ́n máa ní ẹ̀bùn bàbá ẹ wò táwọn èèyàn bá gbàdúrà títí lórí ọkọ ọ̀run tó ṣòro láti lé tẹ́ bá ń gbàdúrà ẹjọ́ máa gbàdúrà ni tẹ́ bá ń gbàwẹ̀ ẹjọ́ máa gbàwẹ̀ ni ó dẹ̀ máa kó àdúrà àti àwẹ̀ yín báyìí a kò sọ́wọ́ ìyẹn ló jẹ́ pé wọ́n máa gbà mo ti ṣọ́ṣẹ́ ọkọ ọ̀run rí mo ti ṣiṣẹ́ ọkọ ọ̀run rí mo ti àfi àwọn tá a fún ṣe tí èdìdí ẹ̀ wà ṣe rí pẹ́ ṣe wà yìí ó ní ọ̀rọ̀ tètí máa ń gbọ́ tètí lè dúró bẹ́ẹ̀ ni sà tó bá kú pé kéèyàn command heaven ó ní ọ̀rọ̀ tètí máa ń gbọ́ tẹ́pẹ́ ìwọ nìkan tó ń sọ ló lè sọ tó o bá sọ nígbà 71 tètí kan bá wà níbẹ̀ tó bá bẹ́ẹ̀ gbọ́ etí yẹn ò ní gbọ́rọ̀ dáadáa mọ́ àbí kó máa gbọ́rọ̀ púpọ̀ a máa gbọ́rọ̀ tó máa sọ̀rọ̀ sí létí lọ ni ó lè tibẹ̀ yá wèrè. bàbá yes sir. ọ̀rọ̀ yà lè sọ́tọ́ lónìí. bẹ́ẹ̀ ni. gbogbo ìtẹ́ wá sọ kalẹ̀ yìí ẹni ọkọ ọ̀run tí ń gbénu gọ́tà èyí tó ń gbá bẹ́ẹ̀ igi tó ń gbé abẹ́ bẹ́ẹ̀ ni obìnrin ọmọ mèrè oníhòòhò bàbá mèrè alájẹ náà dẹ̀ wà. bẹ́ẹ̀ bá fẹ́ ya ọkọ ọ̀run tí ó kó sì bẹ́ẹ̀ ẹ̀dá àbí kí ẹ bá fẹ́ tún fi ìdí obìnrin tí ó ní ayé lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ tí wọ́n ti mọ́ ṣe ń ṣọ́ọ̀ṣì ẹni ṣé ó ṣe ń ṣọ́ọ̀ṣì. in fact nítorí àwọn iṣẹ́ agbára báyìí lọ́lọ́run ṣe rán wòlíì níṣẹ́ láti yí nǹkan padà sí dáadáa. bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó pé a kàn máa gbàgbé fúnra wa a máa gbà bàbá ok ẹjẹ ìsọ kí ní kan fún pásítọ̀ kan wà mo forúkọ bò wọn láṣìírí ní Kétu chọ́ọ̀chì wọn ti tóbi jùgbó chọ́ọ̀chì mi lọ wọ́n dẹ̀ jágbàlagbà ìyàwó wọn ò bímọ nígbà náà mo kàn ní opportunity lóbìnrin kan invite mi bí mo ṣe dórí pẹpẹ tó gbà mí láyé wọn kẹfẹ́ gbà mí láyé tó rágbàlagbà mo dẹ̀ yọ̀ǹgì gbà náà mi ti fẹ́yàwó mi ju bí 37 years lọ mo fẹ́yàwó ní 38 years so nígbà tí mo máa débẹ̀ náà mo pé eléyìí láàrin wa bẹ́ẹ̀ ti orí ọmọdé kan náà fi ń ṣiṣẹ́ wòlíì ọ̀rọ̀ lọ́wọ́ rí bẹ́ẹ̀ anointing kò ń ṣe irun funfun bẹ́ẹ̀ ni ìmísí Ọlọ́run Olódùmarè mélòó lórí ọjọ́ orí Jésù jẹ́ 33 years ó dẹ̀ gba àrùn etí Bethesda 38 years ó gbé dìde ẹni tí ọjọ́ orí ìṣòro ayé rẹ̀ ó ju ọjọ́ orí Jésù fún ara rẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo bá rí nígbà wo obìnrin yẹn Ọlọ́run sọ pé wò mo tún rí ní méjì pé kí ló ń ṣẹlẹ̀ Ọlọ́run ìyàwó pásítọ̀ àwọn gan pásítọ̀ pé ti pásítọ̀ wọn ọ̀rọ̀ mọ́ bí nítorí pé mi kan wà lára wọn ọ̀dẹ̀ ṣẹ́yún rí kábà sọ pé bí ó ti ṣàṣìṣe ṣùgbọ́n ẹ̀mí yìí lónìí nígbà tí máa rí Jagunlabi bó ṣe ń bọ̀ rí mo ní ìwọ ló wà ń bẹ̀ ok Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ sí ní kí inú obìnrin yẹn ṣí ní àkókò yìí ẹ̀mí mímọ́ máa ṣiṣẹ́ náà ń bá sọ pé mọ́mì pẹ̀lú gbé àrí múlẹ̀ sọ mi mọ̀ wọ́n rí mo kàn lọ chọ́ọ̀chì wọn ni mo ní ẹjọ́ mà inú yìí tí ò nùyú rí dépò pó mọ́ ọwọ́ yìí máa gbọ́mọjó ṣùgbọ́n mo obìnrin kan rí tó wá látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀mí mọ́ mu dúró ṣé ó lè wọnú yín ṣọ́ọ̀ṣì tó wà pé ṣọ́ọ̀ṣì dàrú nítorí wọn expect pé irú mi lè sọ màmá tí ò ń ṣe ọmọ màmá 50 years tí ó jẹ́ pé nǹkan oṣù kan sẹ́rẹ́ ló máa ń lọ́pọ̀ wálẹ̀ kankan màmá pé Olúwa mi ó sì lè rántí mi ó sì lè mọ́ ní ó yá lórúkọ Jésù ìwọ ọmọ wọnú rẹ̀ ìwọ arábìnrin lóyún ní gbogbo ṣọ́ọ̀ṣì bá tún yípadà ẹ wo ṣọ́ọ̀ṣì yẹn ti kún ká tó dé o ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ kan ṣó yẹn ó dẹ̀ mú kí gbogbo èrò máa gbójú wíńdò wọlé torí kò sí ààyè mọ́ rárá ìpé irú èwò lélẹ̀ tó tún wá ní confidence láti sọ fún odidi mọ́mì lọ́nà ìyàwó Fàsíà
young man yìí tó dẹ̀ fi ń sọ fún mọ́mì ìpè báyìí tí mọ́mì wá tún wá ń yíra ńlẹ̀ inú bí ọ̀pọ̀ ẹ̀kọ́ ẹ̀wù báyìí pé àkèlè lẹ́yìn torí kò ń ṣàṣírí ọmọbìnrin kan wà lọ́dọ̀ wọn wọ́n rà á ni. Allahu Akbar. Kò sẹ́ni tó mọ̀ bá nǹkan náà bí ṣùgbọ́n ló fòfó lẹ́ẹ̀mí mímọ́. Kò sí nǹkan tí ò lè sọ. Kò sí nǹkan tí ó mọ̀ dípò pé kò lè ṣe níjọ́ tí nǹkan rẹ̀ ṣe àwọn náà wà ń bẹ̀ bó ṣe yọ̀yọ̀ lẹ́nu wọn rí nígbà tó máa kúrò tó bá ké pè wọ́n á gbọ́ bó ṣe rí nìyẹn. Bàbá ogun yẹn ṣe ẹ mọ̀ pé ní Ṣílò lọ́jọ́ yẹn wòlíì sọ pé ní wòyí àwọn ọdún ọmọ abẹ́ ẹ wá bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọmọbìnrin yẹn kò póṣù mẹ́ta jẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run sọ lójọ́ ẹ pé lẹ́yìn ẹ wọṣọ funfun kẹ́ ẹ bára yín pàdé torógo ló ń bọ̀. Eré ọjọ́ yẹn bàbá wọn ṣe inú ilé kọ́ má disturb wọn lọ ibi tó dáa nílé ìtura tó dáa jùlọ. Bí bàbá wọn ti ẹ̀fẹ́ gbà mọ́mí ò ní jẹ́ gbà. Bàbá gan gbàgbẹ̀yìn nítorí pé àwọn èrò fẹ́ ti bàbá gan ṣubú tó ń ya wọnú inú ṣọ́ọ̀ṣì wa inú òǹkan wá dùn pé pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wọn yìí definitely nǹkan tọ́lọ́run sọ ó bá wọn lára mu wọ́n pàpà bímọ ní Kétu lónìí lọ́nà ẹlẹ́bìíjù wọ́n pàpà bímọ wọ́n wá pàpà ọmọbìnrin tán rà wọ́n wá pàpà bí obìnrin tí wọn. Bàbá. Ṣùgbọ́n ká tó lọ wá ṣọ́rọ̀ ọ̀run fún obìnrin láti gbé ajé ẹlẹ́ fún ọkùnrin. Òun ló dájú òun ló dẹ̀ jẹ́ kéèyàn máa ṣe jù ṣùgbọ́n ẹjọ́ máa tẹ́rí kan tó ń pè ní ìgbéyàwó agbára pọ̀ ń bẹ o ìgbéyàwó agbára pọ̀ ń bẹ tó dẹ̀ sẹ́yìn pé tó o bá sọ pé o máa má rí bẹ̀ tí yẹn ní òsínsìn o gbogbo àwọn èèyàn fẹ́yàn tó pé bọ̀bọ̀ yẹn hàn ẹlòmíì nítorí pé ṣekúṣe tó ti mọ́ lára ó ń wẹ́ni tó gùdù dáadáa kó tó ṣe má rí kò nídìí asán kò dẹ̀ nídìí kankan eré pa yẹn ló ti torí ẹ̀ má rí bọ̀bọ̀ yẹn kò mí gbé bọ̀bọ̀ yẹn lówó lọ́wọ́ gbogbo orú àwọn ẹgbẹ́ yẹn máa níṣòro lọ́jọ́ ọ̀la torí kùkúmbà. bẹ́ẹ̀ ni sà ẹlòmíì nítorí bí bọ̀bọ̀ yẹn hàn gẹ̀ẹ́ fine ṣèpù gẹ̀ẹ́ yẹn ó lè jí orí rúùmù orí kẹ̀rẹ́kẹ̀rẹ́ and kẹ̀rẹ́kẹ̀rẹ́ yẹn ọlọ́run má jẹ́ òun ló máa ṣekú pa tí ò bá ṣọ́ra rùmúrùmú yẹn ọlọ́run má jẹ́ kó dá ògùn ẹ̀ dúró bàbá in tó ti fẹ́ràn jọ ọlọ́run lọ yẹn òun ló máa jẹ́ ìyàgbẹ̀yìn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló wà ní gbogbo ogun ṣẹ́rí ogun tó ń jà àwọn èèyàn nísìn ogun nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni ká má wádìí kó tó di pọ́n ṣe marriage kó yá pé ọ̀bọ yẹn ní jeep bóyá pé àgàgà gbèsè àwọn ọmọ òfẹ́fẹ́ lómi mọ̀ tó bá ti níṣẹ́ oṣù wọ́n máa fojú commonize ẹni ṣùgbọ́n tó bá jẹ́ pé tẹ̀ka ni ẹ́ kò bá máa tẹ̀ka lórí nǹkan tí ò dáa àwọn tó bá ti ṣaṣẹ́ tó yẹ pé òròrú náà ni wọn kì í sùn kò yẹ ń sìn òun lóbìnrin láìkì ní àwọn kan obìnrin kan láìkì nísìn kò dẹ̀ sí nǹkan méjì tó rí bẹ́ẹ̀ nítorí ìyà ti pọ̀ jù kọ́lọ́run jọ kó bá wa lo bàbá Ahmed Bọ́lá Tinubu mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn kí Ọlọ́run lò wọ́n fún orílẹ̀-èdè Nàìjíríà kan fi yé wa pé Ọlọ́run rán mi lórúkọ Jésù ọ̀run á lò wọ́n. Bàbá ká tó parí sẹ́ ṣé obìnrin lè gbé ajé kalẹ̀ fún ọkùnrin ká má fi ṣe lọ. Òun náà ni mo sọ fún yín pé possible obìnrin láti gbé ayé kalẹ̀ fún ọkùnrin ni ṣùgbọ́n ní ìsìn àfìyàjẹ ni obìnrin ló pọ̀ jù bẹ́ẹ̀ ni sà àfìyàjẹ ni obìnrin ló pọ̀ jù obìnrin tí ò ń jẹ́ kí àwọn ọkùnrin lógo lò òun ló pọ̀ jù nísìn àwọn ọmọ lógo nínú ìdílé obìnrin ní láti bí ìbálòpọ̀ ṣe ló máa ń kó gbogbo ògo ara ẹ̀ báyìí ó ń kó sínú báàgì ni bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin ń jìyà ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. obìnrin tó kó gbogbo tó fẹ́ lògùn ti ẹni. bàbá ní ìgbìmọ̀ òkùnkùn òun lòun fi ń ní ipò kí lẹ mọ̀ nǹkan tó ń jáde lára èèyàn ihun tó ń lọ sẹ́nu kọ́ lẹ̀ṣẹ̀ o ihun tó ń jáde láti ẹnu òun lẹ̀ṣẹ̀ o ihun tó ń wọ ara yín kọ́ lẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n ihun tó ń wọ ara yín tó bá kó bá yín ihun tó máa jáde ń di òun lẹ̀ṣẹ̀ o òun ní ìparun o kò yẹ yín sìn so bó ti wà ní ẹ that is why tẹ́ pé kí oníkálùkù fi ọwọ́ síbi tó gbé tọ́lọ́run bá fún ẹ lóbìnrin rere èèyàn kan ò lè ṣe yẹn opportunity tọkùnrin yẹn rí láyé kò mọ̀ díẹ̀. Bàbá yes sir. Fún ẹni tí wọ́n wà tó ṣe sí ọ̀rọ̀ ayé ara wọn ǹjẹ́ wọ́n ti lè pè é ṣé lè kàn sí ẹ̀fún anọ́mbà. ìdí tọ́lọ́run fi gbé mi kalẹ̀ ní ẹ̀sà tí ọlọ́run ò bá ti fi ẹ̀mí ìkórira sí ẹ lára tí ẹ̀mí ọlọ́run dẹ̀ ṣe ẹ níyè àti pé
kó tó pè mí má mú ète wá tó bá mú ète sínú ọkàn ète ló máa gbà lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí o bá kó tó pè mí kọ́kọ́ wọ gangan fúnra rẹ jẹ́ kẹ́mi Ọlọ́run darí ẹ pé kó o dẹ̀ máa fi ẹ̀mí ló darí mi sí now tẹ́mi bá darí ẹ dàsí pé ẹ̀mí tó wà pẹ̀lẹ́ mi náà wá jíṣẹ́ fún ẹ iṣẹ́ tẹ́mi bá rẹ̀ ti jẹ́ fún ẹ rọ́jú kò ṣe mo purọ́ ni o mo sòótọ́ ni o jẹ́ kí ìbùkún ẹ̀ bó jẹ́ rọ́bójòtọ́ kó padà sọ́dọ̀ mi kí ògo ẹ̀ máa jẹ́ tọ́lọ́run ṣùgbọ́n tó bá jẹ́ pé mo sòótọ́ ni ìwọ náà rí pé èmi náà láyọ̀ ìwọ náà rí testimony tó bá pé really Ọlọ́run lò mí àlẹ́ irú ẹ̀yin kan tẹ́ máa ń believe pé no prayer nìkan lèèyàn máa ń gbà irọ́ ni prayer ní kọ́kọ́ gbogbo nǹkan náà ló máa lọ fàdúrà ètò wà mẹ́ Ọlọ́run ètò ni Jésù Olúwa ó ń ṣètò ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn bẹ́ẹ̀ ni ètò nínú nọ́mbà tí mo máa filẹ̀ lónìí 070 360 387 57 070 360 387 57 àti 091 356 42057 091 356 42057 gbogbo ẹ̀yin tí ọkọ ọ̀run bá jà ọ̀rọ̀ ti jáde àṣẹ Olúwa Ọlọ́run ti tẹ̀lé láti òní lọ ẹ ó rí ìṣẹ́gun lórí ọkàn yín á balẹ̀ ẹ ó di aṣẹ́gun Jésù òun lolúwa. àmín. àwọn ẹ̀rọ ti gbọ́ látẹnu bàbá wa Prophet Michael Olohumbe olùdásílẹ̀ ìṣẹ́ God Ministry tó wà ní Akínyọ̀dé àti ní Àdìrànwẹ́wẹ́ ní ìpínlẹ̀ Èkó ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí wọ́n sọ gbogbo wọ́n ti sọ láti bí 30 ìṣẹ́jú ó lé díẹ̀ wọ́n náà tẹ̀mú ti ń bẹ̀ má gọ́ra ọ pé bàbá a ti wà nínú oṣù kẹfà báyìí oṣù kẹfà tún lọ gbogbo ẹ̀pátá lára mi gbà ọ gbogbo rere gbogbo lọ́ọ̀dẹ̀ wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.